ẹni ò gbẹ̀nà a kì í fẹ̀nà sí bọ́mẹni ò mọ̀wé a kì í pòwe fún òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. bájá bá lẹ́ni lẹ́yìn yóò pè súró bólógìní bá lẹ́ni lẹ́yìn yóò pòdò ọ̀yà ijó àjùmọ̀jó ní gbayì wíwọ́ lẹ́sẹ̀ ijó ànìkànjó wọlé gẹ̀rẹ̀rẹ̀ mú kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá yé níbikíbi tẹ́ ti láǹfààní láti máa wò mí. tẹnitẹni èkìsà lọ́la tàn bá a ti sọ ní gbogbo ìgbàanu ìdí ni wípé ntọ́ bá jẹ́ tẹni ó yẹ ká falẹ̀ mọ́ kó má bàa sọnù tán bíi sasa ìgbálẹ̀ èdè àti àṣà Yorùbá ọ̀dọ̀wọ́ èmi o ọ̀dọ̀wọ́ ẹ̀yin o ọ̀dọ̀wọ́ gbogbo wa kò gbọ́dọ̀ sọnù bẹ́ẹ̀ ni ò gbọ́dọ̀ parẹ́ káwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn wá ọ̀la kí wọ́n má bàa máa fèpè sọwọ́ sí wa ní sàréè ẹjá gbìyànjú ohun tí àwọn baba ńlá wa àwọn ìyá ńlá wa tí wọ́n ṣàkójọpọ̀ rẹ̀ kalẹ̀ ẹ má jẹ́ àjọ sọnù lọ́wọ́ wa torí pé àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn wọn ó béèrè lọ́wọ́ wa. Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi Àjàó àrò Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ẹ̀kẹ́ ni mí ọmọ àdó fọ́tilé ó ti ta lé ni mí ọmọ arẹ́rù mọ́sọ̀ máma pé mo dé ají pariwo bí ẹyẹ oko màá sì fi ọ̀rọ̀ ìjìnlẹ̀ báyìí mọ́kànlẹ̀kùn ó tún wọlé àròyé wá ìpínrin ni mí ọba gbogbo aṣọ òkín ni mí ọlọ́jà bàgẹ̀bàgẹ̀ owó lẹ́sìn ọ̀rọ̀ fún ti sáà yìí òun náà ni mo ní kí n mú wá fún yín àkọlé yìí tí mo pè ní Àràdí kì í jẹ́ kíjà ó tán Àràdí kì í jẹ́ kíjà ó tán. Ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó yí padà tó dòwe yìí ó wáyé lásìkò ọba Èkó ọba Olúwọlé ní 1833 àwọn arábìnrin méjì kan ń bẹ ọ̀rẹ́ ìmùlẹ̀ ọ̀rẹ́ kòríkòsùn làwọn méjèèjì wọ́n fẹ́ràn ara wọn bí ìmọ̀mọ́ bí wọn ò ríra wọn wọ́n yìí jẹ bí wọn ò ríra wọn wọ́n yìí mọ bí wọn ò ríra wọn wọ́n yìí wọṣọ irúfẹ́ aṣọ kan náà ni wọ́n jọ wọ̀ irúfẹ́ bàtà kan náà irúfẹ́ ìborùn kan náà wọ́n jọ lò òde papọ̀ ni. Iṣẹ́ oníṣòwò làwọn méjèèjì ń ṣe ọ̀kan jẹ́ ará Ìjẹ̀bú Rẹ́mọ tá a mọ̀ sí Ṣàgámù èkejì òun jẹ́ ọmọ Ìjẹ̀bú Òde. Èyí tó jẹ́ ará Ìjẹ̀bú Rẹ́mọ oní máa ń bá oníṣòwò ọkùnrin kan rajà nílùú Èkó nígbà náà níbi tí wọ́n ti ń bára wọn rajà ọwọ́ wọwọ́ ẹsẹ̀ wo ẹsẹ̀ ó di pé àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ní yanra wọn lọ́rẹ̀ẹ́ níbi tí wọ́n ti ń yanra wọn lọ́rẹ̀ẹ́ ṣe mọ̀ wípé ọlọ́kan òjọ̀kan àǹfààní òun náà ni máa ń tẹ̀lé ọ̀rẹ́ yíyàn níbi ká fojú fo àwọn ọjà kan níbi ká fúnni láwìn ká pé ó mówó wá nígbà tó bá yá eléyìí òun náà ni arábìnrin Ìjẹ̀bú Òde náà rí wípé ntọ́ bá dáa fún Táyé kò burú jù fún Kàyìndé náà òun náà pẹ̀lú arákùnrin oníṣòwò yìí ọwọ́ wọwọ́ ẹsẹ̀ wo ẹsẹ̀ ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ṣe mọ̀ wípé àríyàwó kọ̀yálé òun náà làwọn ọkùnrin ńgbà tí ọwọ́ wọwọ́ tán pẹ̀lú ará Ìjẹ̀bú Òde arákùnrin oníṣòwò yìí ó wá gbàgbé èyí tó jẹ́ ará Ìjẹ̀bú Rẹ́mọ èyún arábìnrin ọmọ Ṣàgámù ló wá di pé kò rántí ẹ̀ mọ́ rárá. Báyìí nìjà bá bẹ̀rẹ̀ láàrin ọ̀rẹ́ méjì lọ́rẹ́ mú bá dọ̀rẹ́ àtijọ́ náà wá ríra wọn ní làrè bí ohun bàtà káwí káfọ̀ káwí wọ́n padà sọ ìṣẹ̀lẹ̀ yìí dìjà wọ́n fàpóró gan. Arákùnrin oníṣòwò yìí iwájú ìtajà rẹ̀ òun náà ni wọ́n ti kọ́kọ́ ń bára wọn jà ṣùgbọ́n omi tó bá mọ níwọ̀n láàrẹ́ lásì wọ́n kó jà yìí ó diwájú elékòó ọba Olúwọlé lásìkò náà ọba bí wọ́n léèrè ẹjọ́ kí ló fa sábàbí kí ló ṣẹlẹ̀ bó o lọ kà ṣe dẹnu ọká wọ́n kó wọ́n rò fún kábíyèsí ìgbà tí kábíyèsí ọ̀dájọ́ kábíyèsí ni ìwọ ará Ìjẹ̀bú Rẹ́mọ ẹjọ́ rẹ̀ àrí ni torí pé wọ́n lọ kọ́kọ́ mọ arákùnrin yìí ṣùgbọ́n Àràdí tó ń rà ni ò jẹ́ kíjà ìyọ́ tàn bíbàjẹ́ tó ń ba ọ̀rẹ́ rẹ̀ jẹ́ ṣíṣe tánàdí tó ń ṣe tánàdí ẹ̀ sísọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tó ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ni ò jẹ́ kíjà ìyọ́ tán kábíyèsí ló bá wọn parí ìjà náà lásìkò náà kábíyèsí wá sọ fún wọn wípé Àràdí kì í jẹ́ kíjà ó tán sẹ̀mí ń bí ọlọ́ọ̀gùn ọ̀rẹ́ bá a bá ti bá rẹ níjà ká parí ẹ̀
ahọ́n àti eyín wọn a máa bára wọn jà, kò sẹ́ni tí dá sí tí wọ́n fi yanjú ẹ̀ láàrin ara wọn. Àràdí kì í jẹ́ kíjà ó tán. Látìgbà náà nìṣẹ̀lẹ̀ ti dìtàn. Látìgbà náà nìtàn ti yí padà tó dòwe pé Àràdí kì í jẹ́ kíjà ó tán. Irúfẹ́ àwọn èèyàn wo là ń pa òwe yìí fún? Àmọ́ pa fún ẹni tó bá jẹ́ pé kì í rojú ẹjọ́ bẹ́jọ́ ṣe rí gan, bí kì í ṣe kọ́ máa wá àtàmọ́ léléyìí tí yóò tún jẹ́ kí ìjà yìí ọmọ gbòòrò sí i. Láwàá wí fún un pé àwé sinmi ń bẹ̀, Àràdí kì í jẹ́ kíjà ó tán. Bá a bá jà ká parí ẹ̀ lọ́tọ̀nà. Òwe lẹ́sìn ọ̀rọ̀ fún ti sáà yìí kò ní jù báyìí lọ. Ẹ̀kẹ́ ọmọ àdúró fọ́ ti lé. Mo kí gbogbo yín, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi. Ẹ má gbàgbé kù iṣẹ́ tí mo rí iṣẹ́ yá. Ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ẹ subscribe sí YouTube channel mi tẹ́ wà yìí, Òwe Yorùbá TV. Òwe Yorùbá TV kó lè jẹ́ kóríyá fún èmi Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Àti pàápàá ìkànnì yìí ó máa jàǹfààní fún àwọn ọmọ wa tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá, pàápàá jùlọ àwọn tí wọ́n wà nílé ẹ̀kọ́ olùkọ́ni tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá, kí wọ́n débẹ̀, kí wọ́n bọ́ sínú àmú òwe tá a ti pọn mí bẹ̀ lùgbùlùgbù, kí wọ́n kàn máa bomi mu lọ́n tiwọn ni. Èdè àti àṣà Yorùbá ò ní parun. Ẹ subscribe sí channel mi kejì Awíkonko TV. Awíkonko TV. Èdè àti àṣà Yorùbá ò ní parun. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe. Bọ̀rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ̀rọ̀ bá sọnù òwe la ó